àjàsálà lẹ́yìn mi ó làwọn alẹ́ àkàkọ́ ìyá kábíyèsí ó ọba ó nílùú. Ayachi Tariq Ọmọbọ́lájí Àkànní làwálé àkàkọ́ mi. Àwọn méjèèjì wọ́n ti dolú òògbé. Wọ́n fọmọ sáàyè lọ. Àtọmọmọmọmọ wọ́n fi sáàyè lọ. Lára wọn ni kábíyèsí ó. Kábíyèsí ó nírú ọba. Abdulwasiu mi. Ọmọ Bọ́lá ọ̀ làwọn alẹ́ àbáwò. Tó jáwọ́ ẹrú à tàbí sókun ẹlẹ́ẹ̀kejì. Onírú tó onírú. Káàtó mẹ́mẹ́rẹ́ gbogbo lọ. Ìbá gbogbo ẹ̀yìn àgbàlagbà tó ń bẹ níkàlẹ̀. Ìbá gbogbo aládé ládé tó ń bẹ níkàlẹ̀. Ìbá bá mi Àkànní ọmọ onílé ayé. Àkànní Rasaki bá mi ọmọ ọ̀yọ́. Bá mi pẹ̀lú Naimọ̀ Ayaba. Naimọ̀ tù happy belated birthday. Ìbá bàbá làbá mú. Bá mi Adédoyin. Ìbálàbàlágbà júrì. Aṣáájú lójú ogun. Ọ̀rọ̀ ọmọ oníjẹ́ báyìí tí ó. Justice Judge Adéṣọlá Ògúntádé ẹ̀kọ́ ẹ̀dúró ti ọba. Wọ́n bá mi pàtàkì pàtàkì. Màá kọ́kọ́ kí àlejò pàtàkì ẹni tó ń bẹ láàrin wa. His Excellency mi o. Gómìnà Babájídé Olúṣọlá ọmọ Sanwó-Olú. His Excellency Governor nípínlẹ̀ Gombe tó ń jẹ́ Lagos State. Ọkọ̀ tí bí jọ́kẹ́ dídọ́ sọ̀rọ̀ mi. Ẹkú àndótì ọba ní dúpẹ́. Kábíyèsí ó nírú dúpẹ́dúpẹ́. Bájídé ọmọ Sanwó-Olú. Onínú mímọ́ tó bá gbogbo léṣe. Ìyẹn lẹ́ṣẹ̀ máa rí. Tó bàbá yọ bí ọjọ́ lójoojúmọ́. Bájídé Ọlọ́run bá ń bẹ lẹ́yìn rẹ̀. Lẹ́kọ̀ọ́ ṣe ń gbádùn ẹ̀rẹ́. Ìlú nínú ìlú o. Ọlọ́run ló fi ẹ́ ṣe Jídé. Ọpẹ́ Ọlọ́run ọba. Àtúnkù oríire. Ó ṣèlànà kọ́kọ́.
nínú àlàáfíà ńláńlá wà mọ́ sẹ́járí ó ti gbẹ̀lẹ́ kejì ní jìdejìde. Aṣíwájú gbogbo ìlú Èkó ń bí nílé ní lóko ojú lọ́pọ̀ àgbàdo Babájídé agbàgbé Aṣíwájú ọkàn bí ọmọ olóòdó rẹ. Àwọn òbí Tinubu ọ̀gá wa. Sọ fún lókìní ilé kọjá tí ẹ káwòrán Your Excellency ẹkú ẹdùnú ló ti dùn wọn kábíyèsí ọmọ ẹgbẹ́ ọmọ múlítà lẹ́nu ọkùnrin àkúrẹ́rì yóò head of service ní Lagos. Gbogbo ní ẹ̀kọ́ àgbòtì àwọn ọmọ ọba nìyẹn àlàáfíà alábí ṣàná inú mímọ́ làbí ṣe ní ìrí ọlọ́run tó dùn wọn ayé òkú oríire àmì àkí ọlọ́run ọba ṣe àkóṣe o èyí tó kù lẹ́yìn bá wá ṣe àìlérí àìrọ̀ ọ̀hún mi. Ìgbésù aláìlúwà alàmìíràn ásákì òkì ẹkú àdúgbò òtí o ọba bìíní adékọ̀bí dúró sinmi oṣolú ire kìndùn ẹkú àdúgbò òtí o. Ọba Adésínà Adéníyì pápá òrùyọ̀ mi ooo. Oníṣàbẹ̀ níbo ni ṣàbẹ̀ ẹ̀ ti wá? Ẹ̀kú àdúgbò ti ọkọ lórí òun súnmọ́lá ramọ́ta láì ayẹwo. Kábíyèsí o Elégùṣì apákejì onínáwó ẹ̀mí òun náà wẹ́lẹ́wẹ́lẹ́ kì í gúúsì ẹ̀rọ bí sáyé ẹ̀kú àdúrú rò tì o kábíyèsí o nílùú Oǹdó.